Yoruba, àṣeyẹniyẹ. Ọmọ Yoruba, kákọ́ ẹlẹ́dẹ̀. Ọmọ Yoruba, jẹ́ ká ṣeré. Ọmọ Yoruba, aṣọ Yorùbá dùn wọ̀, èdè Yorùbá dùn sọ, oúnjẹ Yorùbá dùn jẹ, ọmọ Yorùbá dùn fi ṣe ọ̀rẹ́. Ẹ kú dédé wòye ẹ̀yin èèyàn mi, ẹ sì káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò aládùn, ètò alárinrin, ètò ṢoGbédè. Ìṣọ̀lá lórúkọ mi. Lónìí mo sì ní àwọn àlejò jàǹkànjàǹkàn pẹ̀lú mi. Wọ́n á bá mi ṣeré, wọ́n á bá mi rẹ́rìn, wọ́n á bá mi kẹ́kọ̀ọ́. Lórí ètò yìí, a ní abala mẹ́ta. Abala kìíní, kí lo rí? Ìkejì, kí lo gbọ́? Ìkẹta, kí lo wí? Ẹ ní àǹfààní láti jẹ $2,000 tàbí kẹ́ ẹ jẹ mí lówó. A máa so yín ṣòkòtò mú. Tẹ́lẹ̀ bá ti parí, tẹ́ bá jẹ mí lówó, money in our water. Ẹ kú iṣẹ́. Ẹ kú àti bẹ̀rẹ̀ ètò gan-an, a ti lọ sí -$10. Ó tẹ́ mi fẹ́ràn nìyẹn. Àti bẹ̀rẹ̀. Ẹ̀yin ló sọ pé àti bẹ̀rẹ̀. No, ẹ̀yin fúnra yín lẹ sọ pé àti bẹ̀rẹ̀. Wọ́n wá yọ owó tí yín torí pé wọ́n sọ no àti ìbẹ̀rẹ̀. Owó tí yín náà ti lọ sí -$10. Wọ́n sọ no àti ìbẹ̀rẹ̀. Tẹ fèrè wájú. Ẹ̀yin àti wọn lẹ́sìn jọ ń sọ̀rọ̀. Ẹ̀yin àti wọn lẹ́jọ́ ń ṣàríyànjiyàn lórí bóyá wọ́n sọ bí àbí wọ́n sọ Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀. Ẹni tí wọ́n bá sọ èdè Gẹ̀ẹ́sì, ẹ mọ nǹkan tẹ́ máa ṣe. Táwọn náà bá sọ èdè Gẹ̀ẹ́sì, ẹ mọ nǹkan tẹ́ máa ṣe. Ẹ kú iṣẹ́. Ká wá bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ yín, ibi tí ẹ ti wá ní orílẹ̀-èdè Nàìjíríà àti nǹkan tẹ́ ń ṣe fúnṣẹ́. Ibi láti máa bẹ̀rẹ̀. Orúkọ mi ni Olúwakẹ́mi Oyinládé. Mo wá láti ìpínlẹ̀ Kogi. Iṣẹ́ tí mo ń ṣe ni ẹni tó ń tọ́jú àwọn aláìsàn. Ẹ ń tọ́jú àwọn aláìsàn. Ẹ ṣeun. Ibo lẹ ti wá ní orílẹ̀-èdè Nàìjíríà? Ìpínlẹ̀ Kogi. Kogi, ẹ sọ. Ẹ ṣe, orúkọ tèmi ni Adémọ́lá Oyinládé. Mo wá láti ìpínlẹ̀ Ondo. Mo dẹ̀ ń ṣe iṣẹ́ níbi tí wọ́n ti ń ṣe iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ. Ìmọ̀ ẹ̀rọ, engineering, níbi engineering. Okay. Bẹ́ẹ̀ni. Ẹ kú iṣẹ́. Thank you very much. Ẹ ṣe. Yes or no? Bẹ́ẹ̀ni. Ó yá. Orúkọ tèmi ni Evelyn Ìlọrí. Ẹ ṣe ń sọ̀rọ̀ ẹ ń sọ Yorùbá ṣùgbọ́n English ló ń gbọ́ létí mi. Ṣùgbọ́n ẹ tẹ̀síwájú. Iṣẹ́ tí mo ń ṣe ni dókítà. Mo wá láti ìlú Ondo. Ondo? Ìyẹn náà dá. Ẹ kú iṣẹ́. Ẹ káàbọ̀. Orúkọ mi ni Motúnráyọ̀ Ìnagijẹ mi Dima. Mo wá láti Ondo. Ondo pàmbílẹ̀ ni o. Ìyẹn náà dá. Ẹ̀rọ iṣẹ́ tí mò ń ṣe Ẹ̀rọ ayélujára. Bẹ́ẹ̀. Tech. So àwọn tó ń ṣe. Ẹ kú iṣẹ́. So. Ni mo sọ. So àwọn tó ń ṣe. Ẹ máa tẹ̀síwájú. Ẹ má ṣe ìyọnu, àwọn máa bá yín kà á. Mi ò sọ̀rọ̀ mọ́. Okay, ká máa sún síwájú. Wọ́n ní káwọn sọ̀rọ̀ wọ́n ti yarí. Àti dábàlá kí lórí báyìí o. Ẹ máa rí nǹkan lórí àti agbáwòrán tán. A sì máa bí pé kí ni ẹ lè máa sọ fún wa. Àwọn ìbéèrè yìí rọ. Kí ni mushroom ní èdè Yorùbá? Esunsun. Esunsun kẹ̀. Osun. Osun kẹ̀. Àbí Yorùbá kan wà tí ẹ̀ ń sọ tí mi mọ̀ ni. Ẹ fún mi lórúkọ méjì ńgbà náà. A máa ń pè ní Olú. Olú ni mò ń wá ṣùgbọ́n Osunsun. A tó máa ń pè ní Osun. Ẹ ṣeun. Bí mo ṣe sọ, mo wá kẹ́kọ̀ọ́ náà ni. Olú àti Osun, owó yín ti lọ sókè báyìí. Olú làwọn wá tẹ́lẹ̀ ṣùgbọ́n àti ti kẹ́kọ̀ọ́ báyìí. Wọ́n gba ìbéèrè wọn. Ẹgbẹ́ wọ́n ti wà lódò báyìí sí. Rágà àkọ́kọ́ tá máa bẹ̀rẹ̀ láti -$10 lélẹ̀ ṣùgbọ́n ìyẹn dá. Ó yá, àtibọ́sọ̀dọ̀ tí yín báyìí. Kí ni anchor? Ikọ̀. Ṣùgbọ́n ẹ ti ń súnmọ́.
ẹ ti súnmọ́ gan ikọ̀ Ẹ fún wa ní àpẹẹrẹ. àpẹẹrẹ ọkọ̀ wà nínú kí ló ń pè nínú ọ̀rọ̀ yẹn ọkọ̀ wà nínú ẹ̀ kí ló máa fi ń ṣe ẹ mọ̀ nǹkan tó fi ń ṣe wọ́n máa fi ń jẹ́ kí ọkọ̀ ojú omi kó má lọ síwájú àbí tó máa lọ sí ó ṣáà máa lọ kiri nínú omi àbí ẹ wá ẹ concatenate yẹn báyẹn ẹ wá fún mi lórúkọ ẹ̀. ìdákọ̀ró ó yá owó yín ti lọlẹ̀ báyẹn -$50 ẹ ṣeun tẹ́ wá o ẹ ṣeun tẹ́ wá ẹ̀yin torí pé donation yìí ó yá àti dọ́dọ̀ tí yín báyìí the fisherman got some mackerel and some herring fish ẹ lè sọ ní gbólóhùn tàbí kẹ́ sọ mẹ́ta yẹn ìta fàlàsì ní abẹ́ àkókò yìí ti bẹ̀rẹ̀ báyìí. apẹja bẹ́ẹ̀ ni ó pa ọ̀pọ̀lọpọ̀ ẹja kéékèèké àti àwọn ẹja ńlá. apẹja pa ọ̀pọ̀ ẹja aláràn àti kí ni àti ẹja mama to the rescue. ẹja panla. ṣé ìdáhùn yín nìyẹn. èyí tó kẹ́yìn yẹn ni ẹja tó kẹ́yìn yẹn ni mi ò gbọ́ orúkọ rẹ̀ rí. ṣé ká máa sún síwájú. mo lérò pé ó ti ṣe díẹ̀. ó yá ẹja máa sún síwájú. kòté àti ṣáwá ẹgbà apẹja lódò apẹja ṣùgbọ́n mackerel is kòté and then herring fish is ṣáwá. kí wàá ní aláràn mackerel ni mo mọ̀ pé wọ́n pè ní aláràn. bẹ́ẹ̀ ni. kòté lè mí mọ̀ sí ṣùgbọ́n ẹ jẹ́ ká ní kẹ́ ẹ gba apẹja lódò ẹ gba kòté ẹ gba ṣáwá a sì máa tún síwájú. ó yá ẹ ti jẹ wá ní $10 báyẹn ẹ̀yin ti jẹ wá ní $50 ṣe ti ṣe tán ó yá ká máa sún síwájú. The ship wo is entangled. ó lè rọ̀ gan. kí ni ship ẹ kọ́kọ́ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ship ẹ ti gbà yẹn. ó ṣe kí ni. ó lọ́pọ̀. ẹgbà àgùntàn àti takókó ẹ ṣeun owó yín ti lọ sókè báyẹn. àwọn ìbéèrè yìí rọ̀ gan kí ni ẹ̀mí ó yá dash ò lọ bí òréré ẹ máa mọ̀. ìgbà ò lọ bí òréré. owó ẹ̀ máa tàn ó ti rọ̀ jù ó yá ẹ ti padà sókè báyẹn ìgbà ò lọ bí òréré. Dash ni yóò júwe ibi tí a ó ti òkun bọ̀. ìyẹn ọ̀dà ẹ ti jẹ wá ní $10 báyìí ṣé owó yín lọ sókè ẹ lè ń ṣe wípé ẹ̀gbọ́n Yorùbá. mi ò ṣe bẹ́ẹ̀. ó yá ẹ jẹ́ àwọn síwájú àti dábàlá kí ló gbọ́ báyìí ibi àwílàdé eléyìí ẹ máa gbọ́ nǹkan ìgbólóhùn tàbí ó lè jẹ́ ọ̀rọ̀ ẹ tí mi rí ẹ lè máa sọ pé ètò jẹ́ nìyí o ó lè má jẹ́ word for word ó lè kàn súnmọ́ ṣùgbọ́n tẹ bá gbọ́ Yorùbá tẹ lè ká ẹ máa àwọn míì náà lè gbọ́ ó lè ká ọmọ ẹ jẹ́ ká máa sún síwájú ó yá ṣé ti ṣe tán. bẹ́ẹ̀ni. ó yá. Yeah, I'm out. Ṣe lẹ́ẹ̀kan sí. Èwo lẹ gbọ́? Ẹni dádé ti kúrò lọ́mọdé
ṣé ìdáhùn yín nìyẹn. nǹkan tó bá ti sọ ni mo sọ. nǹkan tó bá ti sọ yẹn sọ mo fẹ́ràn ẹ̀ gan. ó yá káwọn aṣọ síwájú ẹgbàá ẹgbàá àtijọ́ yín ní dọ́là mẹ́wàá báyẹn ìyẹn náà dá ẹ̀yà káwọn aṣọ síwájú ṣẹ́yìn ti ṣe tán ẹ tẹ́tí sílẹ̀ o wọ́n ṣe tán bí àìṣe tán. Tẹ̀fẹ́ yẹ ká bọ́ sáré ṣáà ẹ ti ṣe tán ó yá. Àkókò yìí ti bẹ̀rẹ̀ báyìí. Àkúrò lọ́nà yín ké. Ò lọ sọ. Wọ́n sọ ìbò. Ẹ burú gan. Ẹ ti mú kejì. Bẹ́ẹ̀ni. Ó yá, ẹ jẹ́ ká fi hàn yín. Ayọ̀ jù lákèrè mi ṣe ń tán. Ó yá, ẹ ti jẹ wá ní kíni $25. Káwá sún síwájú. Ó yá, ẹ ti ṣe tán. bẹ́ẹ̀ni sá. Ẹni kí wọ́n gbà á rí. Ó máa ń dá báyẹn, ó máa ń rí báyẹn gbà mí. Ṣùgbọ́n inú tèmi dùn. Ó yá. Ṣe tán láti ráṣà yẹn. Bẹ́ẹ̀ni. Kí ni ọmọ ẹ ó ṣe fún ìyá ẹ̀ ju pé kó dàgbà kó sì kó sì folo. A fi àmì sí nítorí pé ìlú yẹn ló fà mí. Kó sì folo. Àkókò yìí eléyìí tí ó kẹ́yìn nínú. Ìtó kẹ́yìn. Bẹ́ẹ̀ni. Ẹ ní pé by default agreement yín àkókò yìí ti ń lọlẹ̀ ṣùgbọ́n a nílò láti dúró mọ́ bí kò ṣe ti ọ̀bùn ènìyàn ta ni ìbá jí lòwúrọ̀ tí kò mọ́jú ṣáṣá. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa sún síwájú ẹ jẹ wá lówó àjẹyín lówó báyẹn owó yín ti wọ 0 ó ti kàn yín báyìí ṣe ti ṣe tán. Ṣe tán láti aṣáyàn. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀ẹ́dẹ́gbẹ́ ajá yín kú. Ogun. Ẹ̀mẹ́ta lẹ́gbọ̀ kò ń ṣẹ̀yọ̀ kan. Ó yá ẹ jẹ́ ká fún yín láṣàyàn ẹ máa rí ń sìn. Àgọ́ yín ti bẹ̀rẹ̀. Ẹ lè ṣe èyí ò jẹ ìyẹn ò jẹ kò lè. Èwo ni ẹ mú kan.
púpọ̀ nù wa èyí jẹ́ yóò jẹ́ la fi kúrò school a dẹ̀ ṣe dáadáa àbí ó yẹ mú kan àkókò yìí ti ń lọ ẹ sọ̀rọ̀ sókè ká gbọ́ yín o ìkíní ìkejì àbí kẹta àbí kẹrin àgọ́gọ́ yìí ti fẹ́ lọ ẹ̀ nílé mú mọ́ ìkejì òní mò ń lọ ọ̀la mò ń lọ jẹ́ kí àlejò gbìyànjú sá a sọ̀rọ̀ àìlàdí ló pa ilé ìpè àkọ́kọ́ tó ní wá ìgbà wúwo ọjà ó lọ ẹgbà oyin ti lọ sílẹ̀ ẹ ti jẹ mí ní $50 báyẹn. Bá mi ṣe é bá mi kẹ́kọ̀ọ́ bá mi rẹ́rìn-ín àmọ́ ọ̀gá tá a wá ṣe oya àti bọ́sàbàlà kí ló wí báyìí o ẹ jẹ́ kí n ṣàlàyé kí ló wí fún gbogbo wa ní ìsìn báyìí ẹ jẹ́ kí n mú káàdì kan kí ni mo mú ìrì díù ẹ̀ ń ṣọ́ wọn gan-an ẹ bá sọ ìwọ ó wà ń gbọ́rọ̀ tẹ́ ń sọ màmí o. mo mú ìrì ẹ fẹ́ jẹ́ kí bóyá tí bá jẹ́ pé mo bá yín tá ń sìn mo fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ ìrì ṣùgbọ́n mi ì lè sọ ìrì fúnra ẹ̀ mi ì dẹ̀ lè sọ tútù mi ì lè sọ sẹ̀ mi ì lè sọ àwọsánmọ̀ mi ì lè sọ òwúrọ̀ ṣùgbọ́n mo lè tọ́ yín sọ́nà pẹ̀lú dòdò ìrì mo lè ní pé ọ̀rọ̀ tí mò ń wá yìí o dòdò ni mo wá lè sọ pé tí ò bá kí n ṣalẹ́ kí ni ẹ máa sọ pé òwúrọ̀ wàá ní kí ló máa ń jábọ́ látòkè ẹ máa ṣàgbéyín débẹ̀ àjọ máa gbéra débẹ̀ ṣóyè yín ṣùgbọ́n ìrì yẹn àwọn míì lè má gbà ẹnìkan máa ṣe méjì ẹnìkan máa ṣe ẹ̀kan ẹni tó bá máa ṣe méjì ló máa kọ́kọ́ ṣe óyá ta ló fẹ́ ṣe lẹ́ẹ̀mejì ẹ̀yin lẹ fẹ́ ṣe lẹ́ẹ̀mejì óyá ṣé ẹ ti ṣe tán àkókò yìí ti bẹ̀rẹ̀. àkókò mi ti bẹ̀rẹ̀. ó ti bẹ̀rẹ̀. kí ló máa ń wà níbi tí kò sí èèyàn kò sí ilé kò sí kankan kí la máa ń pè bẹ́ẹ̀ kò sí ilé kò sí èèyàn kò sí kankan kò sí ilé àkọlé síbẹ̀ kò sí èèyàn níbẹ̀. ẹ lè máa sọ síwájú tó bá ẹ tọ́ wọn sọ́nà. rérédò aginjù ẹ ti gbà kan sí kówó yín lọ sí. kí ni a máa ń pè tí èèyàn ò bá ṣe òtítọ́ sí obìnrin. ìtànjẹ òkè lẹ́sẹ̀ kọ́ sọ. dòdò kí ni ìwà kí la máa ń pè irú ìwà yẹn dòdò. níbo ni kí ni a máa fi ń pa ẹran lóko. ìbọn ó ti lọ kí lè fẹ́ sọ ẹbí trap ẹbí la máa fi ń tí pa ẹran lóko. ẹ kú iṣẹ́ kí ló ṣẹlẹ̀. sọ trap. ṣebí nǹkan tó ń kọ síbẹ̀ ni mo sọ. ẹ bá tuntun sọ tún máa yọ. ayé mi ò èyí dà. ẹgbà agijù ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ gbà lẹ́ẹ̀mejì kówó yín fi lọ sókè nítorí náà owó yín máa dúró síbi tó wà ẹ̀yin ló kàn bá ẹ̀yin ẹ̀kọ́ bá dá àwọn èèyàn padà síbẹ̀ ẹ ṣeun ẹ sì máa ṣe lẹ́ẹ̀kan sí ó yá. ṣé èdè òyìnbó lẹ̀ ń sọ. rárá mo yára. ṣé ẹ ti ṣe tán ó yá àkókò yìí ti bẹ̀rẹ̀. kí ló ń pe ẹni tí ò ríran. ẹ súnmọ́ mi dé. kí ló ń pe ẹni. wọ́n ní mú. téèyàn bá fẹ́ ṣe nǹkan tí ò dáa téèyàn lọ ń bá pé kó báyàn ṣe nǹkan. ẹ tọ́ wọn sọ́nà. Remi dòdò. Remi dòdò.
àwọn oníṣègùn máa ń ṣe nǹkan tó dáa. Oníṣègùn ló sọ. Ó ti lọ àkókò yìí ti lọ. Ẹ ṣì máa ṣe ní ẹ̀kan sí. Ẹni pé àwọn tí yóò bá ṣe nǹkan tó oníṣègùn wọ́n máa ṣe nǹkan tó dáa. Tí mi ò lè sọ ẹbọ, mi ò lè sọ oògùn. Ṣé ti ṣe tán? Bẹ́ẹ̀ni. Ó yá, ẹ fàyọ. Àkókò yìí ti bẹ̀rẹ̀, ẹ gbé sókè, kọ́ máa rí. Kí ni ọba ń lò sórí? Ẹ ti sọ ọba. Ẹ ti sọ ọba. Adé ló fẹ́ sọ. Kí ni a ń pè ní tá ń fi ẹ̀fún ṣe tí a máa ń tà ní ọjà tí a máa ń jẹ láàárọ̀ kùtùkùtù àti omi gbígbóná? Ògì, ẹ̀kọ. Tí a máa ń jẹ láàárọ̀ àti omi gbígbóná dòdòdò. Tí a máa ń jẹ láàárọ̀ àti omi gbígbóná. Òyìnbó lè fi pé bread lẹ fẹ́ sọ bọ̀ ìlẹ̀kẹ̀ bead ni. Kí ni a máa ń lò sójú tá a bá ríran? Ẹ ti sọ ojú. Kí la máa ń dín tá a máa fi ń jẹ búgan? Rere. Ẹyin. Àkókò yìí ti lọ. Ẹ gba ẹyin ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ gba méjì. Ẹ gbìyànjú. Eléyìí ẹ ṣì wọ́n lọ́nà ẹ ní pé ẹ ka English ẹ lẹ́fẹ̀ẹ́ fi sọ Yorùbá bead but bread lẹ rí. Bead ni ọ̀rọ̀ tó wà ń bẹ ìlẹ̀kẹ̀. But bread làwọn máa rò nínú ọpọlọ wọn nítorí bẹ́ẹ̀ ṣe sọ fún wọn. Ó yá. Ẹ̀yin ti ṣe àwọn lọ́kàn báyẹn. Ó yá. Ṣé ti ṣe tán? I think we have to switch. Abẹ́ òun yín. Mo fẹ́ sọ pé abẹ́ òun yín lẹ ti sọ àníyọ́ ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá sọ. Owó yìí ti wá. Àlọ́ fún I think we have to switch èmi mo gbọ́ mi yọ. Ṣùgbọ́n second ju yẹn ẹ ṣeun. Mo ti sọ pé you must remove it. Ẹgúnṣẹ́. Ó yẹ ká máa tẹ̀síwájú. Ó yá. Ó yá, ṣe tán. Àkókò yìí ti bẹ̀rẹ̀. Ẹ má fara jù ẹ. Bàbá kúrò bí báyìí. Táà ní rí ara wa. Táà ní rí ara wa Dònídò. Ìpínyà. Eléyìí dòre láti a máa jẹ, a máa rà dòre. Kékèké ni tá a bá lọ sí ibi tí wọ́n ti ń ta àwọn kìíní a máa rí. Ìgbín, iyán, ẹja. Bí ẹ ti fẹ́ débẹ̀ èso lọ́fẹ́ yẹ kẹ́ sọ. Eléyìí wọ́n máa fi sí ara ní ọwọ́ ìsàlẹ̀ after lẹ́yìn ikùn dòdòdò. Àkókò yìí ti lọ ìlẹ̀kẹ̀. Ẹ bá ti sọ pé nǹkan tí wọ́n fi pàdánù ìlẹ̀kẹ̀. Nǹkan tó ń wọ̀. Ìlẹ̀kẹ̀. Ẹ wo ẹ̀yin ló kàn báyìí tá a bá ti padà wá ẹ bá ń pàdé. Ó yá ìtókẹ́yìn rèé ṣe ẹ ti gbáradì. Ó yá àkókò yìí ti bẹ̀rẹ̀. Kí ni wọ́n máa ń pè àwọn tí ó bá lọ sí odò láti ẹ má fara jù. Olùwẹ̀ tó lọ láti lọ mú nǹkan jáde? Apẹja. Eyín. Rẹ́rìn. Ẹ ti fara jù o. Kí ni a máa ń gún? Má fọwọ́ sí. Iyán. Wọ́n á fún yín.
ìlú wo ló gbajúmọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà? Ìlú Ìbàdàn. Ìlú wo ló gbajúmọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà? Àbújá. Ìlú wo ló gbajúmọ̀ lórílẹ̀-èdè Ìlú Nàìjíríà? Èkó. Kí ni a máa ń ná? Owó. Ibo ni ọ̀pọ̀lọpọ̀ máa ń gùn lọ gba àdúrà? Àkókò yìí ti lọ. Tó bá yẹ kẹ́ ẹ sọ ni a máa gbà ṣùgbọ́n wọ́n ní kí tí bá sọ lẹ́ẹ̀mẹ́ta wọ́n máa ń dìbẹ̀. Wọ́n gba ẹgbà owó, ẹgbà Èkó, ẹgbà iyán àti apẹja. Nítorí náà ẹgbà mẹ́rin owó yẹn á lọ sókè lẹ́ẹ̀ni. Ó lọ sí òdo, bẹ́ẹ̀ ni ó máa lọ sí $10. Ẹ yáà ní kí ẹ ní gbọ́dọ̀ kúrò ń bí lẹ́ni. Ṣùgbọ́n ẹ̀sìn ìgbòdo tó wá sọ òyìnbó tẹ́ ẹ̀ bá gbọ́. Ṣé ti ṣe tán? Are you ready? Yes or no? Bẹ́ẹ̀ni. Èdè ẹ̀kẹ́ máa sọ yes or no ẹ̀ ń sọ bẹ́ẹ̀ ni. Ó yá àkókò yìí ti bẹ̀rẹ̀ báyìí. Kì í ṣe dúdú àbí? Nǹkan tá máa ń gbà tá bá ti Ẹ má fọ. níparí oṣù tá máa ń gbà. Ẹ ti sọ oṣù, owó oṣù ni ẹ ti sọ oṣù. Ẹ ti sọ oṣù tó wà lókè. Ẹ máa lọ, ẹ máa lọ. Ẹ ti gbà kan sí. Lálẹ́ àwọn àjẹ́ wọ́n máa ń. Ẹyẹ ló fẹ́ sọ. Torí mi ò lè sọ pé ó fò, mi ò lè sọ ìyẹ́. Wọ́n ní lálẹ́ àwọn àjẹ́. Ìbúra jà sí. Ẹ kú iṣẹ́. Ẹ kú iṣẹ́. Mi ìdẹ̀bẹ̀ yá kíkí ní ìparí o. Ẹ ṣeun, mo dúpẹ́. Ẹ̀yin gba dọ́là 10. Ẹ̀yin jẹ wá ní $100. Ọlọ́run á san. Ọlọ́run á san. Dókítà. Màmá gba abẹ́rẹ́ ọ̀fẹ́. Ẹgúnṣẹ́. Ẹ ṣeun, mo dúpẹ́ pé ẹ wá o. Gbogbo nǹkan tó jẹ mọ́ èdè àṣà àti ìṣe àwọn Yorùbá là ń gbé lárugẹ lórí ÇoGbédè. Ẹ ṣeun tí ẹ wá. Kí ni mo fẹ́ sọ yẹn náà? So mo máa ń pinnu, kí ni báwo máa ṣe sọ ilé ìgbà? Ẹ̀mí ìgbọ́ kò dán báyẹn. Àwa náà à ń try ni à ń gbìyànjú. Bí ẹyẹ owó mi. Nǹkan tí mo fẹ́ sọ ni pé ẹ mọ̀ pé à ń wá ọ̀rọ̀ Yorùbá fún àwọn Yorùbá kan, àwọn ọ̀rọ̀ Yorùbá kankan àní bíi copy and paste bíi battery sí àṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ẹ̀kí agbára la máa pe battery ṣùgbọ́n àtúntò ní ìmí báyìí I think some weeks ago àwọn àpapọ̀ ọmọ Yorùbá again led by Science Yorùbá wọ́n ti ní pé copy and paste nísìn mẹ́dà tẹ̀dà ni so copy is mẹ́dà mú ẹ̀dà and paste is tẹ ẹ̀dà ẹ mọ̀ ẹ̀dà is like. a ti bẹ̀rẹ̀ wá láti mọ̀ tẹ́lẹ̀ wípé ẹ̀dà. ṣùgbọ́n ní ti kọ̀ǹpútà ní ẹ̀rọ copy and paste tẹ́ bá wọ́n copy and paste ni mo ṣe o mẹ́dà tẹ̀dà ni mo ṣe o ṣé ó ti yé wa báyẹn so gbogbo nǹkan tí ó jẹ mọ́ ìlọsíwájú èdè Yorùbá là ń gbéra rògẹ lórí ètò ÇoGbédè tẹ́ bá fẹ́ kópa ní orí ètò ÇoGbédè ẹ lọ sí www.sogbede.com mo rẹ́rìn nítorí pé wọ́n ní kí ìbò làwọn já sí báyìí nígbà tẹ́sán àjẹ ẹ lọ sí www.sogbede.com tẹ́ bá dẹ̀ fẹ́ ra kílówí náà a dúpẹ́ fún àwọn tó ń bá ra kílówí àárín nǹkan tẹ̀ ń ṣe inú wa sì dùn gan
tẹ́ bá fẹ́ lọ sí tẹ́ bá fẹ́ ra kí ló wí ẹ lọ sí Amazon kí ló wí wà ńbẹ̀ very very soon a máa ṣe kí ló ń pè kí ló wí challenge àwọn tó bá kọ́kọ́ rà a ní nǹkan fún yín ẹ ṣeun tẹ́ wá ẹ ṣeun tẹ́ wá. ẹ ṣeun. ẹ ṣeun tẹ́ gbà wá láàyè. Ó dàbọ̀. aṣọ Yorùbá dùn wọ̀ èdè Yorùbá.